Alámáyọ̀ TV ẹ pè é kí n gbọ́. Alámáyọ̀ TV. Ìkànnì alálùbáríkà lórí ẹ̀rọ àṣìkáyé, ìkànnì tí wọ́n fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Alámáyọ̀ TV, ìkànnì tó ta gbangba yíká níta gbangba yíká oko lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lo àsìkò yìí láti máa dúpẹ́ lọ gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn tẹ́ dúró tì wá fọ́dún tó kọjá lọ́dún 2026 tá a wà yìí. A fi ń dá yín lójú pé a ò ní ba ojú yín jẹ́. Ọ̀kan òjọ̀kan àṣà, orin, ewì, ìtẹ̀ ìṣẹ̀dálẹ̀ pátálẹ̀ ó máa wò lórí ìkànnì kágbáṣà lárugẹ, oríkì, ewì, ìjálá, orin ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tiwa ní níkànnì Alámáyọ̀ TV kẹ́ ẹ máa bá wa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè kárí ilé kó kárí oko. Alámáyọ̀ TV ló ní amọ̀rírì yín, àdúpẹ́ lọ́wọ́ yín. Torí àkókò wa ìlú òyìnbó tọmọ yìí wà, ìyá ń gbéṣẹ́ ránṣẹ́ sí i. Lára iṣẹ́ tí ìyá gbé ránṣẹ́ sí i, ẹja wà ń bẹ̀ tí wọ́n fi ṣètùtù kínní. Ọmọ yìí jẹ́ kínní ní ní eegun ẹja gùn lẹ́ẹ̀kẹ́ kí mọ̀ wọ́ kó mọ̀ bò. Ọmọ yìí gbabẹ̀ ó kọjá sájùlé ọ̀run. Ìyá bá wá bá bàbá pé bàbá ló pé ẹjọ́ ọmọ òun tí ń rò káàkiri ni ló ṣekú pa á. Ọ̀rọ̀ yìí di wàhálà nínú ẹbí wọn. Bàbá sunkún kíkorò pé ọmọ òun ò wá kú kínú òun dùn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́lé omi mímọ́ lọ kí ló pa ọmọ. Nígbà tí wọ́n tọ oní mímọ́ lọ ni wọ́n jẹ́ kó yé wọn pé kò sẹ́nì kankan tó pa ọmọ yín o. Ọlá rẹ̀ kò tí ì ta kókó tẹ́ ẹ fi fà á. Torí pé ẹ fà á iná ló jẹ́ kí ikú súnmọ́. Bí ẹ ṣe ń fa ọlà tó yẹ kó lò lógójì ọdún lọ́gọ́ta ọdún mọ́, bẹ́ẹ̀ náà lẹ̀ ń fa ikú papọ̀ mọ́. Torí pé díẹ̀díẹ̀ ni ikú máa ń wọlé tó ẹ̀dá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń fa ọlá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ikú náà sáré. Ìdínú tọmọ yìí fi kú o. Oṣókọ́ ló pa ọmọ yín, àjẹ́kọ́, àfọwọ́fà òun lẹ fi pa ọmọ yìí o. Ìbájẹ́pẹ́ fílẹ̀ ẹ gbà nímọ̀ràn. Ẹ tọ́ sọ́nà bó ṣe yẹ kó rìn, ẹ bá wá ọlà òjijì. Ọmọ yìí bá dẹni àpésì lọ́jọ́ iwájú torí pé ọlọ́lá ni. Ṣùgbọ́n kò tí ì ta kókó tó yẹ kó là tẹ̀ fi jí ó là. Ẹnìkan kọ́ ló pa ọmọ yín o. Ìyá ìtọ́wọ́ àbámọ̀ bọnu. Ṣùgbọ́n gbogbo ayé péjọ wọn ò róògùn àbámọ̀ ṣe o. Ọmọ yìí ti kú ó ti lọ o. Ẹ̀yin èèyàn mi nílé, èwo ni wọ́n náà ń ṣe tó fún gbàjà lọ́nà tí ò yẹ. Lóòótọ́ labi amọ́mọ́ fún gbàjà, ṣùgbọ́n ọ̀nà wo ni wọ́n gbà tó fi ń fún gbàjà lórí ọmọ rẹ̀? Ẹ jẹ́ á wádìí kí ló wà sí làwọn ọmọ wa. Ẹ jẹ́ á ní sùúrù o. Ní tí ò tó lónìí yóò ṣẹ́kù, àbúrú ò ní ṣe wá o. Ní sunkún alẹ́ o. Èmi ń la ọlé lónìí, àkókò tí kémi ń papá mọ́ra. Bẹ́ẹ̀ bá wá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ fi tó mi létí tàbí ẹ fẹ́ polówó ọjà lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà yìí 081 61 70 89 55. Lẹ́ẹ̀kan sí 081 61 70 89 55. Aburú ò ní ṣe wá, àánú Ọlọ́run kò ní fi wálẹ̀. Ìyókù ó dọjọ́ mẹ́jọ.